forí ọgí sàmì sílẹ̀ o kí mi mọ̀ bá a sí iná ilode o. Ẹ ká sọ sí àti ọ̀dà alẹ́ wa sá. Yes sir, orúkọ mi ni Ashake Akewii, kí lórúkọ yín sá? Ọlápọ̀sí omi ìṣàkì ní orúkọ mi, ilé ọba lọ́run. Ṣé lè kí oríkì àwọlé yín fún wa? Ọmọ ọba lọ́run. Ọmọ ọba lọ́run. Mo kí ọ ọmọ ọba lọ́run dúdú, ọmọ ọba lọ́run pupa, ọmọ ọba lọ́run rọ̀gbàrọ̀gbà lóde. Ọba mi rè gbọ́ ọ̀sẹ̀ òjò ọ̀sẹ̀ sú, ọba mi ti gbọ́ ọ̀sẹ̀ bò òjò ọ̀sẹ̀ mìíràn. Òjò pẹ̀wù dúdú mọ́ba lọ́run ó di kẹlẹ. Ọba mọ̀bọ́ sọ mọ̀bọ́ wù èjì ẹ bọ́ra ní. Ọmọ ọba lọ́run dúdú, ọmọ ọba lọ́run pupa, ọmọ ọba lọ́run rọ̀gbàrọ̀gbà lóde. Sàmì sílẹ̀ o kí mi mọ̀ sínà ilode o. Mo kí ọ aráalé lóde ọmọ sórí bíyan. Pópó owó lóde ni mo mọ̀ mí rè. Agbára fìdí ṣèkàn ó dóríyan gídò túyà gba. Mo foríyan gí sàmì sílẹ̀ kí mi mọ̀ bá a sínà lóde. Ibi àjẹgbé yọ̀ ṣẹ̀ṣẹ̀. Ọmọ ewúrẹ́ sọ ọwọ́ ọ̀já gba aláìwíwí èdè èké bí ẹnìkan lójújú. Ewìwí ṣèkélé yìí ó kọ́ ọmọọba lọ́rọ̀ dúdú ọmọọba lọ́rọ̀ pupa. Mo ti foríyan gí sàmì sílẹ̀ o kí mi mọ̀ bá a sínà ilode